Ẹ káàbọ̀ sí Erelú Royal Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Bára ilé ẹni bá ń jẹ kòkòrò tá a bá sọ fún ẹ wo bí Uruhere kò ní jẹ́ àsùn lálẹ́. Bẹ́ẹ̀ ni bó ti rí gangan òun náà nìyẹn. Ẹ wo in tí ò da ò da, in tí ò da kò lórúkọ méjì, kò da òun náà ní ń jẹ́. Eléyìí náà ní máa fi kí gbogbo ẹ̀yin ará ilé lónìí pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́ ti láǹfààní láti máa wò mí gbọ́ mi níkànnì Yorùbá Headline News lẹ́ láǹfààní láti wò lọ́wọ́lọ́wọ́. Orúkọ tèmi ò yípadà, Ọmọwọnú Ọlábẹ̀ní lórúkọ ti tèmi. Èmi lọmọ wọn nílé mú lérò, ọmọ ẹmú ẹ má mu, ọmọ ẹmú ẹ fílẹ̀. Ẹ jẹ́ ń dákẹ́ níbi tí mo dé òun torí ọ̀rọ̀ tí ń fẹ́ sọ ń já mi jẹ, ó ń gbé fúkẹ́ lára mi. Lákọ̀ọ́kọ́ kó tó di pé mo tẹ̀síwájú lórí eléyìí tí mo mú wá lónìí, ẹ bá mi gbìyànjú láti ṣe àwọn nǹkan kan. Ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, ẹ wá bá mi subscribe sórí ìkànnì yìí ká jọ gbádùn ara wa dáadáa. Ẹ̀yin dà gbogbo ẹ̀yin ará ilé, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní tòótọ́, níbo lẹ́wà? Ẹ wò ẹ bá mi fìkàlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́, ẹ fìkàlẹ̀ sí, ẹ wá fìdí yín lé nǹkan kan. Ẹ jẹ́ àjọ gbọ́ àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀, ẹ jẹ́ ká jọ mọ bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó yẹ ká ti mọ̀ pé tẹ́ bá ti rí mi lórí ètò tí mo ti balẹ̀ báyìí tẹ́ ti yí tó ti kan bẹ̀, ẹ ti rí i pé kí ló ṣẹlẹ̀. Mo fẹ́ mú nǹkan kan wá sétí ìgbọ́ yín ni. Àwọn nǹkan kan tó ń lọ láàárín ìgboro, àwọn ọ̀rọ̀ tó ń jà rìnrìn, àwọn ohun tó ń ṣẹlẹ̀ gangan lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ láǹfààní láti mú wá sétí ìgbọ́ yín torí èmi nìkan ò lè dá wò, èmi nìkan ò lè dá gbọ́. Mo gbé wá pé kèmi àti yín kájọ fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ lórí ẹ̀, kájọ sọ̀rọ̀, kájọ fọ̀rọ̀ wérọ̀ torí ẹ wo bí nǹkan ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà rí i pé ńgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi níṣe ni mo sọ yí pé bára ilé ẹni bá ń jẹ kòkòrò tá a bá sọ fún Uruhere kò ní jẹ́ ká lè sùn tó bá ti di alẹ́, ìyẹn lóru ọ̀gànjọ́, bóyá ọwọ́ aago kan òru tí oorun ti ń dùn mọ́ èèyàn lọ, téèyàn ti ń gbádùn oorun lọ, téèyàn ń họrun, bóyá gbà yẹn ni kòkòrò tó jẹ, bóyá gbà yẹn ni ó wà bẹ̀rẹ̀ iṣẹ́. Láàmú wá wò pé kí ló ṣẹlẹ̀, kí ló dé, ìgbà ògbódò agbọ̀n. Àní kíní yóò da, ẹ jẹ́ ká sọ pé kò da náà ní jẹ́ kò lórúkọ méjì. In tí ò da kò lórúkọ méjì, kò da náà ní jẹ́. Tá bá ti gbọ́ pé kíní yìí ò da, ẹ wo bí ẹja fà sẹ́yìn, kò da náà ni. Ẹ má wá jẹ́ máa gbọ̀nà ẹ̀bùrú ká máa lọ yọjú pé ẹ jẹ́ ká wò bóyá. No, kò da ní jẹ́. A ní kí làwọn ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Bẹ́ẹ̀ ni nǹkan ń ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé mi a máa sábà sọ pé trust no one, trust nobody. Pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà tá wà lọ́wọ́lọ́wọ́ báyìí, lọ́wọ́lọ́wọ́ tá wà yìí, pàápàá àwa ìran tá a bára wa ní ẹ̀rọ ayélujára tó jẹ́ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ social media ní eléyìí tá à ń gbọ́ níbi, tá à ń gbọ́ lọ́hùn, tá à ń gbọ́ ní kò tiẹ̀ wá fẹ́ jẹ́ ká mọ ibi tá a fẹ́ yà sí. Kí ẹ má sì wá gbàgbé tí àwọn Yorùbá sọ pé ẹni agbójú okùn lè ò jẹ́ ẹni agbá. Bẹ́ẹ̀ ni bó ti rí gangan nìyẹn. Ta ló tún wá kù tá a fẹ́ gbára lé, ta ló kù tá a fẹ́ fẹ̀yìntì, ta ló kù tá a fẹ́ fara tì báyìí. Kábíyèsí Ọlọ́run ọba mi ò, nǹkan ń ṣẹlẹ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò who is to be trust? Ta ni a fẹ́ gbójúlé, ta la fẹ́ gbọ́kànlé gangan lórí eléyìí tá à ń bá lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, lórí àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Who is to be trust? Bẹ́ẹ̀ ni who is to be trust? Ìbéèrè yìí ó wọ́pọ̀ nínú ọ̀rọ̀ tí mo mú wá. Ta la fẹ́ gbọ́kànlé, ta la fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Eléyìí tí mo mú wá yìí ó lágbára. Bẹ́yìn náà bá dúró tẹ́ gbọ́ ohun tí mo mú wá yìí, ó yóò máa yà yín náà lẹ́nu ni. Lórí ìṣẹ̀lẹ̀ kan ṣoṣo tá a ti ń pò, tá à ń pò láì ṣe pà ń po fúláwà. Tó bá dòní ọ̀tọ̀ lóhun tá a gbọ́ lórí ẹ̀, tílẹ̀ ọ̀la bá mọ́ ọ̀tọ̀ lélẹ́yìí tá a tún gbọ́. Tí ó bá tún di ọ̀túnla ẹ tún máa retí nǹkan míì láti gbọ́. Kí la fẹ́ ṣe, kí la ibo la bá yàrá já, ibo la fẹ́ bá yàrá já lórílẹ̀-èdè Nàìjíríà. Bó la ti fẹ́ ṣe
ibo là ń lọ gangan ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin kọ́ yìí ṣèbá gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ oríire local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ lọ́hùn a gbọ́ oríṣiríṣi tó ṣẹlẹ̀ a gbọ́ gbogbo wa náà láti gbọ́ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ bí kòkó ṣe sè é kódà bí wọ́n ṣe yọ sábọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ṣe bí gbogbo ẹ̀ náà la gbọ́ a bẹ̀rẹ̀ sí ní kan sáárá sáwọn ẹ̀ṣọ́ ológun àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ìjọba wa bẹ̀rẹ̀ sí ní gbé sàdánkátà fún wọn a bẹ̀rẹ̀ sí wò pé àwọn yìí táwọn kò tún sẹ́ni tó tún lè ṣe àfi ká lù wọ́n lọ́gọ ẹnu ṣe bẹ́ẹ̀ yìí náà kọ́ yìí tá a bẹ̀rẹ̀ sí ní gbóríṣiríṣi tá a bẹ̀rẹ̀ sí ní gbọ́ àṣé rúmọ̀ ló pọ̀ jù nínú gbogbo ohun tí à ń gbọ́ mo mà rí mú ètè sọnù lẹ́yìn ọ̀rẹ́yìn mo rí mú ètè sọnù lẹ́yìn ọ̀rẹ́yìn mo wá wò ó pé is that ṣé bó ṣe rí nìyẹn ṣé bójú ayé ṣe rí nìyẹn àbà ṣé nǹkan a máa rí bẹ́ẹ̀ kó sì máa tẹ̀síwájú ni mo ṣe ń béèrè pé who is to be trust ta la fẹ́ gbọ́kànlé ta la fẹ́ ròyìn pé èèyàn Ọlọ́run rèé kò wá lè dùn mí kò lè ká mi lára tí wọ́n sọ yìí pé inú lènìyàn wà kò tiẹ̀ wá sẹ́ni tó lè mọ ohun tó wà nínú èèyàn ṣé o mọ̀ pé mo máa ń sọ gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti máa wo fọ́nrán yìí lọ́wọ́lọ́wọ́ ẹ farabalẹ̀ dáadáa ó níbi tí mò ń lọ ibi tí mo kàn yà ló pọ̀ mo sì wà lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní Oríire local government nípínlẹ̀ Ọ̀yọ́ mo sì wà lórí ẹ̀ torí látìgbà tí àwọn wọ̀nyí ti dé láti láǹfààní láti tún gbọ́ àwọn òótọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan àwọn bó ṣe ń lọ kọ̀ọ̀kan àwọn kókó àwọn eléyìí tó ṣe gbòógì tó yẹ ká dì mú láti láǹfààní láti gbọ́ láti ìgbà tí àwọn ará bí yìí ti dé ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ tí wọ́n sì dá padà a gbọ́ ní ti àwọn tí wọ́n kú a gbọ́ nípa bí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan ṣì wà tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ tó farasin tó jẹ́ pé ó yẹ̀ṣẹ̀ wá ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yin aráalé abẹ́ ti sùn àkókò oorun kọ́ leléyìí ẹ̀ fìkàlẹ̀ sí báyìí sẹ́ẹ̀ àníkà ẹ jẹ́ ká jọ gbọ́ kí ló ṣẹlẹ̀ kí lóhun tá a tún rí gbọ́ gangan kí lóhun tá a tún rí mú nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Oríire local government. Gbogbo ẹ̀yin aráalé àní àwọn òtítọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó farasin àwọn òtítọ́ ọ̀rọ̀ tó wà nídìí ọ̀rọ̀ yìí tá ò mọ̀ ṣé ẹ mọ̀ pé nígbà táwọn ará bí yìí ó dé ńṣe la gbọ́ pé wọn ò gba ransom o wọ́n kàn dédé wọ́n débẹ̀ wọ́n fìjà pẹ́ta wọ́n nájú bọ́ síra wọn ẹ mọ̀ pé tọ́rọ̀ bá ti dibi pé wọ́n fìjà pẹ́ta ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi wọ́n lè dára wọn ní káàdì ṣé ẹ mọ̀ wọ́n lè gbé gbajúfẹ́ lòmíì wọ́n lè kẹ́ṣẹ́ bọ ẹlòmíì oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ èmi tí ẹ jókòó torí imagination no go kill me èmi ti jókòó tí ronú pé ṣé kìí ṣe pé bó ló ti lè ṣẹlẹ̀ náà bóyá sójà kan pàdé agbésùmọ̀mí kan wọ́n lọ́ra wọn lọ́rùn wọ́n jura wọn sọnù oríṣiríṣi lèmi ti wò pé bó ló ti lè ṣẹlẹ̀ pé ogun wá ṣẹlẹ̀ débi pé èmi tí wọ́n rò tí mo ṣe ń rò síwájú náà mo rò sẹ́yìn pé ẹgbọ́n náà ìgbà tíjà yìí ṣẹlẹ̀ gbogbo àwọn tí wọ́n lọ gbà á lẹ̀ ibo làwọn wà àwọn yẹn ò tiẹ̀ wá farapa rárá ara ẹnìkan kan ò bó mò ń rò ó lémi nìkan mò ń dá rò pé bó ló ti ṣeé ṣe màá tún rò pé ó ṣeé ṣe kó jẹ́ bí wọ́n ṣe dé wọ́n ti kọ́kọ́ kó àwọn yẹn sínú mọ́tò náà torí ààrẹ ni fún wa ní details nípa pé báyìí ló ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ohun tá a gbọ́ ni pé wọ́n fìjà pẹ́ta nígbà tí àwọn ẹ̀ṣọ́ ológun débẹ̀ ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin aráalé nígbà tọ́rọ̀ ó bẹ yìí yọ tá a padà gbọ́ kí la gbọ́ kí ló ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi náà la bẹ̀rẹ̀ sí ní gbọ́ nígbà tí wọ́n dé a gbọ́ pé wọ́n pa àwọn agbésùnmọ̀mí a gbọ́ pé wọ́n arrest àwọn mẹ́jọ a gbọ́ pé nínú àwọn mẹ́jọ tí wọ́n arrest wọ́n ní ọmọ Yorùbá mẹ́ta wà nù wọn ṣèbí wọ́n forúkọ wọn léde bí wọ́n ṣe track orúkọ wọn ṣèbí gbogbo ẹ̀ la gbọ́ wọ́n sọ yí pé wọ́n lọ kó àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ti wá rí bákan ó fẹ́ máa jọ táńtà rọ́bà
ó fẹ́ máa jọ sinimá àgbéléwò ẹjọ́ ṣé sinimá ni ẹ ní sùúrù ẹ jí mi ẹ sọ fún wa pé à ń sùn lọ́wọ́ àmọ́ ẹ má jẹun padà tàn yá ò sùn ojú à ń sọ̀rọ̀ lójúkojú ó ń ṣẹlẹ̀ báyìí ni ilé ayé ló ti ṣẹlẹ̀ kì í tiẹ̀ ṣe bí tó jìnnà orílẹ̀-èdè Nàìjíríà ń bí náà ló ti ń ṣẹlẹ̀ ó wá rí bí àlọ́ ó rí bí àlá ó rí bí sinimá ó rí bí story meanwhile kò ń ṣe story life ó ń ṣẹlẹ̀ life and direct ló ń ṣẹlẹ̀ mo wá wò ó pé ẹ gbà mí kí ló ṣẹlẹ̀ èmi á máa dáṣà kan ìgbà tí mo tún wá ń gbọ́ òkododo ọ̀rọ̀ mo sọ pé ẹ ní sùúrù ẹ jí mi lójú oorun ẹ sọ fún mi pé à ń sùn lọ́wọ́ ni wọ́n sọ fún mi pé àsùn wọ́n ní àsùn rárá pé nọ́mà ojú ayé la wà àbójú oorun ó yá ṣé kínní yìí ṣé wọ́n kọ́ ní script ni ṣé script ni wọ́n kọ́ torí ó fẹ́ jọ script kò yàtọ̀ síbi kéèyàn fẹ́ lọ ṣe fíìmù kan wá kọ́ ní script bẹ́ẹ̀ ló ṣe rí torí nígbà tá a tún bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan mo bẹ̀rẹ̀ sí ní wò pé how could that possible báwo ló ṣe lè work bẹ́ẹ̀ torí gbogbo àwọn nǹkan tí wọ́n sọ pé wọ́n lọ kó àwọn mọ̀lẹ́bí àwọn agbésùmọ̀mí wọ́n arrest wọ́n ṣe inú wọ́n dẹ̀ ń dùn pé yes this is a neat job a good job that has never happened in Nigeria before àṣé òfo ọjọ́ kejì ọjà ni mo ṣe bèrè pé who is to be trusted ta ni ò lè parọ́ a sì máa ń gbọ́ wọn máa sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn kìnnìkan àwọn ni ọ̀rẹ́ ẹ̀yin aráàlú ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn pé ọlọ́pàá ò kì í parọ́ kìnnìkan ò kì í ṣe gbá sáti sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn àmọ́ tó bá jẹ́ pé láti ibi ibẹ̀ náà ni kò jọ bí irọ́ èmi ò sọ pé wọ́n parọ́ o ẹ má má ṣì mí gbọ́ yìí sọ pé wọ́n parọ́ ṣùgbọ́n wọ́n fọgbọ́n ṣe wọ́n gbé wa ń gogo gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin ò gbọ́ ohun tí mo gbọ́ ẹ rí ohun tí mo rí tó sì jẹ́ pé wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ gangan báyìí wọ́n fi ìdí òkodoro ọ̀rọ̀ wọ́n fi múlẹ̀ àwa wò ó ìgbà tẹ́mi wò tán mo wá wò báyìí pé ibo ni kí n gbójú sí màámi ibo ni kí n gbójú sí ibo ni kí n gbójú sí ibo ni kí n máa wò pẹ̀lú eléyìí pẹ̀lú gbogbo ẹnu tá a ti fi fọwọ́ gbóríṣiríṣi tá a ti sọ pé a gbé sàdánkátà fún wọn a gbóṣìbà fún wọn ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tí èyí ò bá farabalẹ̀ dáadáa lọ́pọ̀ ọgbà aláre ó lè dẹ́lẹ́bi lọ́pọ̀ ọgbà ṣùgbọ́n gbà tí gómìnà Ṣèyí Mákindé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àní lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìgbàpadà àwọn oríire kí àwọn àjọ tí máa ń rí sí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lágbàáyé kí wọ́n bá wa tẹsẹ̀ bọ̀ kán bá wa mọ kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kán bá wa ṣèwádìí tó péye lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé ó ti òṣèlú bọ̀ ni ó ṣe kinní kan oríṣiríṣi bẹ́ẹ̀ la bẹ̀rẹ̀ sí ní gbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn kí lohun tá a wá padà gbọ́ kí lohun tó wá padà ṣẹlẹ̀ yọkọlú kò wá tọ́ bí ìyàwó gbọ́kan ṣọlẹ̀ ọkọ yọkọlú kò wá. mo wá bẹ̀rẹ̀ sí ní wò pé ó dáa ta ni ń parọ́ ṣèjọba wa ló ń parọ́ ṣáwọn akọ̀ròyìn ló ń parọ́ ó dá ṣáwa là ń parọ́ ṣé àwọn tí wọ́n jí gbé ni wọ́n ń parọ́ I don't understand ẹ jẹ́ ká ti bí ìṣánákè sí àrò gbogbo ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká wò wò ní ìsìn wọ́n ní wọ́n pa àwọn agbésùmọ̀mí òkú wọn dà ibo ni wọ́n gbé òkú wọn sí ibo ni wọ́n sin wọ́n sí at least tí wọ́n bá pa wọ́n bẹ́ẹ̀ yẹn ìwúrí tí wọ́n náà ni pé wọ́n kó òkú wọn sínú mọ́tò àwọn ọlọ́pàá wọ́n kó sínú ẹ̀ wọ́n wá wọn dé síbi tí wọ́n kọ́ wọn pé àwọn òkú àwọn tá a waste lélẹ̀ àwọn tá a arrest àwọn lélẹ́yìí ṣé ẹ mọ̀ pé mo make mention ọ̀rọ̀ yẹn pé ibo ni wọ́n arrest wọn sí lọ́jọ́ wo tí mo kọ́kọ́ mú ọ̀rọ̀ wá lórí ètò yìí mo níbo ni wọ́n kó wọn sí ibo gangan mọ́ṣúárì wo ni wọ́n kó òkú àwọn agbésùmọ̀mí yìí sí àwọn tí wọ́n arrest police station wo ni wọ́n wà ibo ni wọ́n tì wọ́n mọ́ gbogbo àwọn kinní ni mò ń wò pé ó yẹ ká consider ṣùgbọ́n gbà tá àti rí òkodoro ọ̀rọ̀ tí ojú ọ̀rọ̀ gangan kò tí ì fẹ̀ síta àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló wá ṣẹlẹ̀ òun ló wá ń pa ó wá ń pa mí lẹ́rìn-ín
mo wá wò pé ògo tó tọ́ sáwọn kan á wà á gbé fáwọn ẹlòmíì kíní ọ̀hún ó fẹ́ kù díẹ̀ káàtó ó fẹ́ kù díẹ̀ káàtó nígbà Yorùbá ti sọ pé ẹnu ọlọ́rọ̀ gangan láti lè gbọ́ ẹnu ọlọ́rọ̀ lọ̀rọ̀ ti máa ń dùn kò ṣeé ṣe ní ìsìn kan sọ pé ó yá o ẹ wá sọ̀rọ̀ lórí Wọnúọlá kẹ́nìkan wá dúró tì mí gbọ̀gbọ̀gbọ̀ kó ní òun mọ̀ mí jura mi lọ àṣà o nǹkan tí màá béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn màá tún máa bí pé àṣà ò náà ó wrong now torí kò yé mi I don't understand àwọn tí wọ́n jí gbé tí wọ́n jẹ́ àwọn olùkọ́ wọn ò kúkú kú bọ́ tiẹ̀ kú wọn ò kú tán wọ́n pa nínú wọn ni oríṣiríṣi ìbéèrè ló bẹ̀rẹ̀ sí ní hu àwọn òtítọ́ ọ̀rọ̀ wọ̀nyí jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ẹ̀ṣọ́ ológun wọ̀nyí pé ó yá àwọn tíṣà tí wọ́n pa òkú wọn dà ǹjẹ́ àwọn ẹ̀ṣọ́ ológun yìí ǹjẹ́ wọ́n tẹ̀ láǹfààní láti dé ibi tí àwọn èèyàn wọ̀nyí wà gangan ǹjẹ́ wọ́n bá wọn papọ̀ ṣé wọ́n jọ dúró papọ̀ ńgbà tí wọ́n dé torí gbogbo ẹ̀ lèmi ń rò mọ́ra wọn mò ń wò pé ṣé gbà tó gún dé tíjà ṣẹlẹ̀ ṣé bóò ló ti lọ bóò ló ti ṣẹlẹ̀ èmi ń rò gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ẹ̀yin lè má mọ̀ pé mi ń rò èmi ń rò ó ṣùgbọ́n gbà tí gbogbo òkodoro ọ̀rọ̀ ó jáde síta ọ̀rọ̀ wá di wò mí ń wò ẹ́ ó di màámi ibo ni ń gbójú sí ibo làá wà gbójú sí kí lóhun tá a wà sọ a ní who is to be trust ta ni ò lè parọ́ ẹ wò ó ẹni tílẹ̀ bá mọ́ bá gangan òní bàrá o gbogbo wa ló lè bẹ́ẹ̀ ni gbogbo wa ló lè ẹni lẹ̀ bá mọ́ bá òun náà ni bàrá o bẹ́ẹ̀ ni ó dáa ní ìsín àwọn ẹ̀ṣọ́ ológun sọ wípé àwọn làwọn jìjàgbara táwọn gba àwọn èèyàn wọ̀nyí wá sílé àwọn pa àwọn agbésùmọ̀mí àwọn àrẹ́sì àwọn kan ẹ̀yìn àti gbọ́ àwọn òkú àwọn agbésùmọ̀mí tí wọ́n pa ibo ni wọ́n wà ibo ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ibo ni wọ́n wà àárí wọn àrókù àárá wọn alààyè bóyá wọ́n sì ń tọ́jú wọn pamọ́ bóyá àmọ́ ẹ má jẹ́ ká fẹ̀yìn ewé dobì fúnra wa kí ló ṣẹlẹ̀ gangan lórí ìṣẹ̀lẹ̀ yìí bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe lọ gangan kò fẹ́ yé èèyàn àti ẹ̀ mọ̀ bó ti ń lọ ṣùgbọ́n ọlọ́run ọba tí ò ní farapamọ́ jẹ wáyà òun náà ló ní ká wo bí ti ń lọ ló ní kí wọ́n sọ̀rọ̀ síta yẹn àwọn tí wọ́n jí gbé tí wọ́n sì dá padà thank God àwọn kan kú nínú wọn àwọn kan ò kú ṣèbí gbogbo wọn kọ́ ló kú àwọn tí ọ̀rọ̀ ṣojú wọ́n láǹfààní láti sọ̀rọ̀ síta wọ́n láǹfààní láti jẹ́ ká mọ kí ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jáde àwọn voice notes oríṣiríṣi la bẹ̀rẹ̀ sí ní gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ká fi bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé irọ́ òtúbáńtẹ́ òfo ọjọ́ kejì ọjà òun náà ní ìròyìn tí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ológun yìí tí wọ́n mú wá èmi ò sọ pé àwọn ẹ̀ṣọ́ ológun ń parọ́ mi sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń parọ́ ẹ má ṣì mí gbọ́ ìlẹ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó jọ gàtẹ́ ó jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tírò ẹ̀yin náà wò ó wò àwọn tí wọ́n jí gbé sọ pé àwọn ajínigbé yìí ni wọ́n fi ọ̀nà àwọn pé ẹ máa lọ báyìí tóóró ẹ pàdé àwọn ẹ̀ṣọ́ ológun tí àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí wọ́n ti fẹsẹ̀ fẹ́ ó yá níbo làwọn ti wá rí àwọn tí wọ́n pa ó dá àwọn mélòó ni wọ́n pa ó dá àgbà tí wọ́n pa wọn òkú wọn dà ó dá àwọn ẹ̀ṣọ́ ológun tí wọ́n kú òkú tí wọ́n ń kọ́ ẹ má jà á fẹ̀yìn owó dòbè fúnra wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ má jà á fi ogun kún ogun ẹ má jà á fọ̀tẹ̀ kún ọ̀tẹ̀ à ń pé kájè kúrú kó tán a tún ń gbọ́wọ́ ẹ̀ sáwo ẹ̀yà ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kí ló ṣẹlẹ̀ náà kí ló dé gangan àní tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀ ọ́n àwọn kan sọ pé wọ́n gba ransom àwọn kan ní wọn gba ransom ẹ jọ̀ọ́ ṣé wọ́n gba ransom lóòótọ́ ṣé lóòótọ́ ni àwọn ẹ̀ṣọ́ ológun ni wọ́n pa àwọn agbésùnmọ̀mí ṣé lóòótọ́ ni wọ́n arrest àwọn agbésùnmọ̀mí 8 ó dáa lóòótọ́ ni àti ẹ̀gbàgbọ́ wọ́n ní àwọn ọmọ Yorùbá wà nínú wọn
ṣé ẹ mọ̀ yìí pé àwọn ọmọ Fúlàní míì wà tó jẹ́ pé wọ́n ti wà nílẹ̀ Yorùbá tó ti pẹ́ gan, wọ́n ti jọ gbé, wọ́n ti jọ jẹ, wọ́n ti jọ mu, wọ́n ti jọ ṣe gbogbo ẹ̀. Ó ṣeé ṣe àwọn náà ti di Yorùbá tí wọ́n máa sọ Yorùbá lẹ́nu pọ́nbélé. Oríṣiríṣi nǹkan. Ṣé wá rí ọ̀rọ̀ yìí? Èmi fẹ́ wò pé kò ń ṣe nǹkan ayọ̀ ni, débi pé a máa parọ́ sí orí àwọn ìròyìn oyin òfegè, a máa gbé lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn kan tiẹ̀ sọ pé stage play ni àbí kí tiẹ̀ lọ́ọ́ pè é. Wọ́n ní wọ́n kàn rí wọn, kí ni ń jẹ bẹ́ẹ̀? Bó láti sọ gbogbo nǹkan dà lórílẹ̀‐èdè Nàìjíríà torí tí bá sọ̀rọ̀ wú lọ títí tó bá fọ́nì lójú mi màá rẹ́rìn-ín. Ẹ má bínú pé mo rẹ́rìn ẹ̀yin ará ilé, torí ọ̀rọ̀ tó bá yẹ ká fi sunkún lọ́pọ̀ gbà á fi rẹ́rìn ni, torí ọ̀rọ̀ yìí ó ti ju gbé lọ pátápátá. A kàn ń wò ó bákan. Mi ì mọ̀ bí ojú tí mo fi ń wò lẹ́yìn fi ń wò lọ́dọ̀ yín. Nígbà tí irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀, àwọn kan wá ògo fúnra wọn. Meanwhile, ògo yìí àwọn kọ́ ni wọ́n ní, wọ́n kàn gbé wa ń gogó lásán. Wọ́n gbé wa ń gogó. Ó dá gbogbo àwọn ìbéèrè tá à ń béèrè yìí, ta ni ó dá wa lóhùn? Ta ló fẹ́ dá wa lóhùn lórí àwọn ìbéèrè yìí pé lóòótọ́ àti gbọ́ ẹ pa àwọn agbésùnmọ̀mí, òkú wọn ń kọ́? Ẹ̀jẹ̀ wọn dà? Àwọn tẹ́ arrest police station wo lè arrest wọn sí? Ọgbà ọlọ́pàá wo ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́? Gbogbo ẹ̀yin aráalé, ẹ̀yin dà? Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní tòótọ́, tẹ́ wà lẹ́yìn odi, tẹ́ wà nínú ìlú, ẹ jẹ́ a jọ súnmọ́ bí, ẹ jẹ́ a jọ gbọ́. Wọ́n ní wọ́n pa àwọn agbésùnmọ̀mí, àrókù wọn. Wọ́n ní wọ́n arrest wọn, àrá wọn tí wọ́n arrest. Àkíyèsí pàtàkì kan tún wà ńbẹ̀. Bóyá àjọsọ ti jọ wà láàárín ìjọba àti àwọn agbésùnmọ̀mí yìí, tàbí kí àjọsọpọ̀ kó ti wà láàárín àwọn ẹ̀ṣọ́ ológun àti àwọn agbésùnmọ̀mí. Àmọ́ bó ti jẹ́, àmọ́ bó ti lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí nígbà tí wọ́n lọ pẹ̀lú coastal bus. Wọ́n ti automatically wọ́n ti mọ̀ pé lónìí tá ń lọ yìí á gba àwọn ọmọ yìí wálé. Báwo ló ṣe sure? Ṣé tó bá jẹ́ pé wọ́n kàn fẹ́ lọ nílò pé a fẹ́ lọ try luck, ṣé wọ́n lè gbé mọ́tò yẹn dání ṣá? Gẹ́gẹ́ bí ìwòye ti tèmi, wọ́n gbé mọ́tò yẹn dání tí wọ́n sì ti mọ̀ pé lónìí á gba àwọn ọmọ yìí sílẹ̀. Ó dá láàárín yìí, ṣé gẹ́gẹ́ bí àwọn àlàyé tí mo ṣe, ṣé àwọn ẹ̀ṣọ́ ológun yìí ló dá àwọn tí wọ́n jí gbé, ìyẹn àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé, ṣé àwọn ẹ̀ṣọ́ ológun ṣáwọn ló já wọn sílẹ̀, ṣáwọn náà gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí? Torí according to nǹkan tí àwọn tíṣà yẹn sọ, wọ́n ní àdúrà ló ń gba agbára kan. Wọ́n láwọn náà máa gbàdúrà. Wọ́n láwọn máa ń gbàdúrà, ṣùgbọ́n anytime, each time táwọn bá ti ń gbìyànjú láti gbàdúrà, wọ́n ní àwọn agbésùnmọ̀mí tó bá ká àwọn mọ́, wọ́n ní wọn gbọ́dọ̀ gbọ́ káwọn gbàdúrà pé lórúkọ Jésù. Wọ́n ní nínà yìí ti máa ń pọ̀ jù. Ẹ wò ó, ti jẹ́ ká fìyẹn lẹ̀. Oríṣiríṣi nǹkan tí àwọn ará bíi tí wọ́n là kọjá nínú igbó yìí kì í ṣe nǹkan tó dáa. Ṣé nínú bí wọ́n ṣe ládùúrò nǹkan tí wọ́n là kọjá yìí láti wá dé tá a máa gbéròyìn òfegè lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún? Ṣé n tó hun ni létí láti gbọ́? Ṣóun lọ̀rọ̀ ọ̀hún ni? Débi pé àtúnwá mú tá a máa gbéròyìn òfegè lórí ẹ̀ káàkiri. Èmi ni mo ṣe báyìí, èmi ni mo yọ wọ́n, èmi ni mo ṣe. Gómìnà gbọ́tọ̀, ààrẹ gbọ́tọ̀, ẹ̀ṣọ́ aláàbò gbọ́tọ̀, ẹ̀ṣọ́ ológun gbọ́tọ̀. Lórílẹ̀-èdè Nàìjíríà, ìgbà wo la fẹ́ tanra wa dà? Ìgbà wo la fẹ́ gbéra wa ní gogódé? Ṣèbí wọ́n ní bẹ́ni tó bá ń parọ́ fún ò bá mọ̀, ṣèbẹ́ni tí ń parọ́ fúnra rẹ̀ mọ̀ pé irọ́ lòun ń pa. Àṣẹ ní í ṣera ẹ̀ mà lọ̀rọ̀ yìí. Ara wa là ń ṣe. Bá a bá jẹ́ ká mọ òkodoro ọ̀rọ̀ gangan lórí ọ̀rọ̀ yìí, yóò ṣe wá bákan. Yóò jọ ṣe wá bákan ni, torí ó sì ń jẹ́ kàyéfì fẹ́mi tí mo sì ń rò ó pé how come? Báwo ni ẹnìkan ṣe dúró nídúró pé òun fẹ́ gba ògo ológo, ògo tó tọ́ sẹ́nìkan òun lòun fẹ́ gbà á?
I don't understand. Bí mo ṣe kọrin lẹ́ẹ̀kan pé yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn ṣánlẹ̀ ọkọ yọké. Torí ọ̀rọ̀ wọn ó jẹ́ kàyéfì, ó rú mi lójú. Ó rú mi lójú jọjọ. Torí bóyá ó lè má yé yín tó bó ṣe yé mi. Mi rò pa ẹ máa dúró ògo, ẹ máa dúró èyìn tí wọ́n ti gbà lórí ìṣẹ̀lẹ̀ yìí. Gbogbo ẹ̀yin ará ilé, ìbéèrè mi lórí gbogbo àwọn eléyìí tó ti ṣẹlẹ̀ tí mo ti mú wá yìí. Ó dá ẹsẹ̀ jẹ́ tún béèrè ilé. Ẹ jọ̀ọ́ ṣé gbogbo ọdún yìí délẹ̀ la fẹ́ fi sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ oríire yìí ni? Torí lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi náà ló ti tún padà ṣẹlẹ̀. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti padà ṣẹlẹ̀. Tá ti wò ó pé ṣùgbọ́n lórí ìṣẹ̀lẹ̀ oríire, àwọn update tó ń jáde lórí ẹ̀, àwọn bó ti ń jáde tó wà lórí ẹ̀, ó lọ fà gan. Kì í ṣe ohun tá a kàn lè gbójú lórí ẹ̀, tá a kàn lè wò pé ẹ jẹ́ ká gbójú. A lè gbójú, kò rọrùn láti gbójú bíi ti bò. Kò ṣeé gbójú rárá, kò ṣeé gbójú ń bẹ̀. Mo ní mo fẹ́ béèrè àwọn ìbéèrè oríṣiríṣi náà ní béèrè. Ẹ yára lé ẹ̀ ní bínú torí mo ti sọ fún yín pé ọ̀rọ̀ tó bá gba ká fi rẹ́rìn àní fi sunkún, èyí tó yẹ ká fi sunkún àní fi rẹ́rìn. Ẹ wò ó, ẹkún kò ní tọ́ sí mi, kò ní tọ́ sí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ èyí tí tẹ́ fi ń gbọ́ mi náà kò ní di. A ní lórí ìṣẹ̀lẹ̀ oríire àwọn tí wọ́n gbà, àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà wá sílé. Ẹ jọ̀ọ́, ṣé ìjọba àti àwọn ẹ̀ṣọ́ ológun ṣé àwọn ni wọ́n gbà wọ́n wálé? Àbí bó ló ti jẹ́? Ṣé àwọn ẹ̀ṣọ́ ológun ṣé wọ́n láǹfààní láti ṣekú pa àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí? Ǹjẹ́ ìjà kankan tiẹ̀ ṣẹlẹ̀ láàárín wọn? Ó dáa, tó bá wá jẹ́ bẹ́ẹ̀, àwọn agbésùmọ̀mí tí wọ́n pa, níbo lòkú wọn wà? Tó bá jẹ́ pé wọ́n àrẹ́sì àwọn agbésùmọ̀mí ní ọgbà ọlọ́pàá wo ni wọ́n tì wọ́n mọ́? Ẹ jẹ́ ká jọ wò ó wò. Èròǹgbà tí yín gan lórí eléyìí ẹ bá mi fi sí comment section torí èmi ò máa kọrin lórí eléyìí yọkọlú kò wá tán. Torí ọ̀rọ̀ wọn ò yé mi. Ògo ológo làwọn kan fẹ́ gbà. Ìgbà tí àwọn tí wọ́n jí gbé wọ́n sọ yí pé wọ́n fi wá lọ́nà ní owó ní ká gbọ̀nà báyìí ká máa lọ. A sì bá a ṣe ń lọ, a sì pàdé àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ológun. Tí ó sì tún wá jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ ológun àwọn náà tún sọ pé àwọn làwọn ṣe àgbàkalẹ̀. Ó dá àwọn ìkànnì àwọn tíṣà tó wá ń sọ̀rọ̀ tí ń tako ọ̀rọ̀ tí àwọn ẹ̀ṣọ́ ológun sọ. Mo wá wò pé ó yá, ta ló wá ń parọ́? Ta ló ń parọ́? Àmẹ́ni tí ń parọ́. Lèmi ṣe ń béèrè pé who is to be trust? Who is to be trust? Ta la fẹ́ trust? Ta la fẹ́ gbọ́kànlé? Ta la fẹ́ farati lórílẹ̀‐èdè Nàìjíríà? Ó dá lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ń sìn. Àwọn kan ló lògo. Ẹ wá ń dráàgì ògo mọ́ra yín lọ́wọ́. Ẹ ń gba oríyìn mọ́ra yín lọ́wọ́. Ẹ wá ń gbé wa ń gògó àsáò. Àsáò now? Who does that? Òun lèmi náà ní kí n mú wá. Kí sáré mú wá sétí ìgbọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní ìkànnì Yorùbá Headline News yìí pé eléyìí náà tún yẹ lóhun tí ó yẹ kẹ́ ẹ gbọ́. Eléyìí náà yẹ lóhun tí ó yẹ kí kájọ ṣalábàápín ẹ̀. Ẹ jẹ́ kájọ wò ó wò. Èròǹgbà tí yín lórí ẹ̀ fi sí comment section. Ẹ má wá gbàgbé láti like, ẹ má gbàgbé láti comment, ẹ má gbàgbé láti share. Ẹ wá subscribe sórí ìkànnì yìí torí tó bá ṣe ń lọ a máa láǹfààní láti mú wá sí etí ìgbọ́yín. Èyí tèmi náà gbọ́ tó jẹ́ pé ó ṣò mí lápá díẹ̀ ni mo ní kí n mú wá sétí ìgbọ́yín. Káwa àti yín náà kájọ ṣe kíni, kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí ẹ̀. Kí lẹ̀yin gbọ́ nípa ẹ̀? Ojú wo lẹ̀yin fi wò ó? Ṣé lóòótọ́ ni wọ́n gbé wa ń gogó? Ṣé lóòótọ́ àwọn ni wọ́n gba àwọn tí wọ́n gbà kalẹ̀ yìí? Bóò ni gbogbo ọ̀rọ̀ ọ̀hún gan? Bóò ló ti jẹ́? Òun mo ní kí n mú wá sétí ìgbọ́yín, ṣùgbọ́n àwọn fọ́nrán oríṣiríṣi tó rọ̀ mọ́ gbogbo ẹ̀ láǹfààní láti rí. Ẹ gbọ́ òkodoro ọ̀rọ̀ láti ẹnu àwọn tí wọ́n ní ọ̀rọ̀ gangan. Torí Yorùbá sọ wípé wọn kì í fárí lẹ́yìn olórí. Ọ̀rọ̀ ọ̀hún ló délẹ̀ yìí. Ẹ má gbàgbé ibi tí mo ti bẹ̀rẹ̀, ibẹ̀ náà ní tún fi àdàgbà ẹ̀, ibẹ̀ náà ní fi rọ̀ sí. Bí ará ilé ẹni bá ń jẹ kòkòrò bá àbá wí fún un, òrùn ẹrẹ̀ kò ní jẹ́ ká lè sùn.
tó bá ti di òru ọ̀gànjọ́ lọ́hùn. Kò ní jù báyìí lọ lónìí látòrí ìkànnì tí a pè ní Yorùbá Headline News. Òun náà láti mú wá sétí ìgbọ́ yín. Orúkọ tèmi ò yí padà, Ọmọwọ́núọlá Àbẹ̀ní lórúkọ ti tèmi. Ó dìgbà.